Ntí Aláàfin tọ̀yọ́ iyún ọba Abdulhakeem Ọwọ́adé tó ṣe sí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn iyún ọba Abdulrasheed Ládọjà tó ṣe sí ó mà ti dá wàhálà lẹ̀ ó mà ti dá yanpanyanrin lẹ̀ wàhálà wo ló dálẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba iyún nílùú Ìbàdàn àwọn baálẹ̀ bákan náà àwọn mọ́gàjí agboolé kọ̀ọ̀kan àtàwọn ọmọ ìlú Ìbàdàn tó ti làmìlaka tó ti nífọ̀n léèkánná gbogbo wọn ti jáde sọ̀rọ̀ wàhálà ti dé ilẹ̀ Yorùbá kí ni wọ́n sọ gangan ẹ wò kó tó di pé ń sọ tí wọ́n sọ fún yín ń kọ́kọ́ play fídíò náà fún yín ó ṣeé ṣe káwọn kan náà wọ́n mọ̀ tí èrè ń tó ṣẹlẹ̀ tí n bá ti play náà fídíò náà fún yín ń padà wá ń wá sọ táwọn lọ́balọ́ba ìlú Ìbàdàn sọ èyí sí ọba Aláàfin tọ̀yọ́ ìyún ọba Abdulhakeem Ọwọ́adé wàhálà ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ wo ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo fídíò náà tán tá a bá ti wo fídíò náà tán á ṣàlàyé àwọn nǹkan kan a ó tún wá jọ sọ èrò tiwa ẹ̀yin náà lọ sí comment section sọ èrò tiyín ẹ wo ẹ kọ́kọ́ wo fídíò náà tán mò ń padà bọ̀. Nigerian students Ibolewa articulate Nigerian students greatest gbogbo. wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí òkú kọ́ ni onítọ̀ọ́dì méjì lọ́dọ̀ ìyá o. mo lérò pé ẹ̀yin náà ti rí n tó ṣẹlẹ̀ níbi fọ́nrán kékeré tẹ́ ẹ wò yẹn ẹ rí nígbà tí ọba Rasidi Ládọjà ìyún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó nawọ́ sí Aláàfin tọ̀yọ́ ọba Rasidi kò gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ látàrí pé orí ìjókòó ló wà tó fi nawọ́ sí fídíò gangan ló dá wàhálà alẹ̀ ṣùgbọ́n kí wàá làwọn mọ́gàjí àwọn ọba kéréje àwọn baálẹ̀ kí ni wọ́n sọ ṣùgbọ́n kó tó di pé wọ́n sọ nǹkan kó tó di pé ń sọ tí wọ́n sọ ẹ̀yin náà wo ìgbà tí Olúbàdàn tó fẹ́ kí Ṣèyí Mákindé eléyìí tó jẹ́ gómìnà ti ìlú Ọ̀yọ́ ẹ rí i pé gómìnà dìde tó kì í kódà ìgbà tó fẹ́ sọ kí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún náà dìde wọ́n kí bàbá látàrí pé tá a bá ní ká wo ọjọ́ orí bàbá Ládọjà ó ju gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ gbogbo àwọn lọ́ba tó wà ń bẹ̀ gbogbo wọn ló jùlọ kódà Aláàfin tìlú Ọ̀yọ́ gan ó jùlọ nípa ọjọ́ orí ṣùgbọ́n tá a bá ní ká wo ìtàn ilẹ̀ Yorùbá Aláàfin eyín tó jẹ́ àpèrè ta Láàfin ó ju ti Olúbàdàn lọ ṣùgbọ́n àwọn ènìyàn ní ojú ti là kò yẹ kí ọba Abdulhakeem Ọwọ́adé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ kí eyín Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ wo ẹ méjì á pọ̀ lọ́rọ̀ kí làwọn mọ́gàjí àwọn ọba kéréje àtàwọn tó ti nífọ̀n léèkánná eyín nílùú Ìbàdàn kí ni wọ́n sọ àwọn náà ti wá gbọ́rọ̀ síta wọ́n ní pé fúlẹ́ńgẹ́ ọba Abdulhakeem Ọwọ́adé ó ti ń pọ̀jù sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n ló ti tó gẹ́ẹ́ báyìí wọ́n lélẹ́yìí tó ṣe yìí kì í ṣe nǹkan tó dáa rárá kó mọ kí irú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí ìjókòó wọn ní tá a bá ní ká wò dáadáa ní pé èèyàn lówó ọba Abdulrasheed Ládọjà ó lówó jùlọ pé èèyàn mọ̀ọ́yàn ọba Abdulrasheed Ládọjà ó mọ̀ọ́yàn ju ọba Abdulhakeem Ọwọ́adé lọ tá a bá tún ní ká wá wo ọjọ́ orí gbọ̀nàgbọ̀nà ni ọba Olúbàdàn ló fi ju ọba Ọ̀yọ́ lọ wọ́n ní kí ló wá fún un ní kọ́rẹ́ẹ̀jì láti wà lórí ìjókòó tó wá nawọ́ sí bàbá lórí ìdúró tó wá wọ́n sọ̀rọ̀ gan ṣùgbọ́n tó wá sọ tó wá bà mí lẹ́rù ní wípé wọ́n ní wípé eléyìí ó ní láti dópin wọ́n ní pé tí ọba Abdulhakeem Ọwọ́adé tó bá tún dánrú ẹ̀ wò lásà wọ́n ní tó bá tún dánrú ẹ̀ wò lásà wọ́n ní tó bá tún dánrú ẹ̀ wò lásà wọ́n ní wípé gbogbo àwọn pátá làwọn ò mọ̀ fún lésì lọ́tún lósì kódà wọ́n ti wá pe gómìnà
eyín gómìnà tìlú Ọ̀yọ́, eyín tó jẹ́ Ṣèyí Mákindé, wọ́n ní wípé kó tètè wá nǹkan ṣe sí tí ò bá fẹ́ kí àárín àwọn lọ́balọ́ba, tí ò bá tiẹ̀ wá fẹ́ kí àárín Ọ̀yọ́ àti tìbàdàn tí ò bá fẹ́ kó dàrú, torí pé fúlẹ́ńgé ọba Abdulhakeem Ọwádé ó ti ń pọ̀ sí Olúbàdàn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ṣáájú kó tó di pé eléyìí ṣẹlẹ̀ ní ọba ìlú Ọ̀yọ́, ìyẹn ọba Abdulhakeem ló ti kọ́kọ́ ní aáwọ̀ pẹ̀lú ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ìyẹn ọba Adéyẹyè Ògúnwùsì, tó jẹ́ pé gbọ́nmi sí omi ò tó ó wà láàrin wọn. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bàbá tí ìyẹn Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ìyẹn ọba Adéyẹyè Ògúnwùsì, àwọn jẹ́ ẹnìkan tó jẹ́ pé tó bá ló kún, ó kún náà ni. Kódà tó bá sọ pé ó fà, bàbá ó sọ fún ọ wípé ó fà náà ni. Àwọn ò kí ń sọ̀rọ̀. Àwọn ọmọ Ìbàdàn ti wá ní in tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tó ń gbà á mọ́ra, àwọn Olúbàdàn ń tà wọ́n o. Àwọn ò lè gbà mọ́ra láí kí ó lọ wáwọ́ ẹ̀ bọlẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀, nǹkan ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kí wá ni àwọn ènìyàn ń sọ níkànnì ayélujára gangan látàná tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀? Àwọn kan ní wípé in tí Olúbàdàn ṣe ò dáa, látàrí pé tá a bá ní ká wo ìtàn ilẹ̀ Yorùbá nínú ọba ládéládé, tá a bá mú Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ tán, wọ́n ní Aláàfin tọ̀yọ́ ló kù. Ó yẹ kí bàbá ó kí Aláàfin gẹ́gẹ́ bí orí àpèrè, ká gbé tọjọ́ orí kúrò gẹ́gẹ́ bí orí àpèrè tí wọ́n ń bọ̀wọ̀ fún. Ṣẹ́yìn bá yẹn lọ, àwọn kan tún wá sọ wípé ojú ti là, ká gbé àpèrè sọ́tọ̀. Tá a bá ní ká wo ọjọ́ orí, bàbá Rasidi Ládọjà ó ju ọba Abdulhakeem Ọwádé lọ nígbàgbà. Kò sí nǹkan tó ná láti dìde kó tó di pé yóò náwó fún bàbá tí yóò kì. Èwo lẹ́yìn sọ́pọ́ọ̀tì? Ẹ̀yin olólùfẹ́, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin oníjọ́ bá tẹ subscribe yín sórí YouTube channel wa, ẹ lọ sí abala àríwísí, ẹ sọ èrò tiyín lórí nǹkan táwọn lọ́balọ́ba, àwọn ládéládé, àwọn léèyàn ìyẹn nílùú Ìbàdàn tí wọ́n sọ sí ọba Abdulhakeem Ọwádé. Ṣé ò lérò pé eléyìí ó lè máa fa gbọ́nmi sí omi ò tó ìyẹn ní ilẹ̀ Yorùbá gangan? Torí pé ẹ má jẹ́ a tanra wa, èmi ò jọ́, ó ti ń ṣẹlẹ̀ jù láàrin àwọn lọ́balọ́ba. Ṣé ẹ lérò pé ọjọ́ orí ló yẹ ká fi máa tó tí wọ́n bá dé wẹ̀jẹwẹ̀mu? Àbí ká sọ wípé àpèrè tó bá ti jura wọn lọ ló gbọ́dọ̀ máa tẹ̀fẹ́ nìkan? Kí lèrò tiyín láti lè jẹ́ pé kílẹ̀ Yorùbá kó má bàjẹ́? Ta lẹ́yìn sọ́pọ́ọ̀tì? Ṣ'Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn ló ṣàìdá ni? Àbí ọba Abdulhakeem Ọwádé? Ẹ share fídíò, kẹ́ subscribe sí YouTube channel wa.